ẹlẹ́sìn Kristi tó jẹ́ ẹlẹ́sìn Muslim tó bá ti mọ̀ pé òun ò ní lè máa ṣe orò gbogbo nǹkan tá à ń ṣe ńlẹ̀ Yorùbá kò lẹ́tọ̀ọ́ kó pọ̀ wọ́n jọba bí ọba bá wọ ibì kan nísìn ilẹ̀ ó máa mì aya gbogbo àyẹ̀yàn ni ó jà tí ó là kàràkàràkàrà báyìí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ṣé bí gbogbo ń tà ń wí tí wọ́n ń ṣe tí ń sọ wọn níjọba bá dọba gan bá mọ̀ pé òun ti kúrò ní ó ti kúrò lẹ́yìn lásán mọ́ kò sí ń tọ́ ya ọba sọ́tọ̀ láàrin èmi àti ẹ ju gbogbo nǹkan tá à ń wí lọ n ti ń jẹ́ ká pè wọ́n lọ́ba òun ni wọ́n láwọn ò ṣe mọ́ òun làbùkù fi ń kàn wọ́n àwọn ọba náà ti padà sí ẹsẹ̀ àárọ̀ kí wọ́n máa ṣe nǹkan ìbílẹ̀ wọn kí wọ́n mọ̀ pé àwọn ni alámòójútó gbogbo nǹkan yìí ní ìpìlẹ̀ kó tó di pé